inú mi dùn ṣe rí award tó gbà yẹn lóòótọ́ kò kí ń ṣe African Magic award tó máa ń ṣe yẹn o ẹ ti mọ̀ but èmi ò mọ nǹkan tó fà á tó fi jẹ́ wípé láti ọjọ́ yìí tá a ti ń pariwo pé ó yẹ kí wọ́n recognize Ibrahim Chatta àwọn tí ò ṣiṣẹ́ tó ọ̀dọ́mọkùnrin wọ́n ní wọ́n lọ sí kìnnìkan African Magic kìnnìkan award wọ́n gba kìnnìkan of the year wọ́n gba the best kìnnìkan of the kìnnìkan kí ló dé tí Chatta Ibrahim Chatta tó jẹ́ pé gbogbo wa mọ̀ wípé wà very very nínú ká ṣiṣẹ́ ẹgbàgbé ẹ̀ respect to him kò sí role tí ò lè play ṣe ni kó play lover boy ó wà ńbẹ̀ kó play babaláwo ó wà ńbẹ̀ kó play thug ó wà ńbẹ̀ kó play cool husband ọkùnrin ọkọ tó jẹ́ pé ó wà loving tó wà romantic ó wà ńbẹ̀ ṣe ni kó tó wá play ọkọ tó sán lórí Ibrahim Chatta is oh my God a good actor. Mo wá rò for a very long time mo ti fi ṣètò wípé kí ló dé tí wọn ò máa recognize Ibrahim Chatta nínú industry yìí àbí gbogbo awọ́ọ̀dù tẹ́ máa ń sọ fún wa wípé wọ́n fún wọn láwọ́ọ̀dù yẹn àwọn kan fún wọn láwọ́ọ̀dù yẹn ṣówó náà fi ń ra awọ́ọ̀dù yẹn I don't understand we need to know. Because awọ́ọ̀dù tó ṣẹ̀ ń gbà yìí tí Ọdúnládé ló organize ẹ̀ tó ṣe fún yìí ó ti wà long overdue tó yẹ kó ti máa ó yẹ kí award táwọn èèyàn fún Ibrahim Chatta kó ti máa lura wọn pa níbi tó kó award ẹ̀ sí báyìí kí èèyàn máa kà pé bọ́bọ́ ìwọ gan gbìyànjú nínú industry because mo ti máa ń sọ mo need to forget about it Ibrahim Chatta wọ́n láì kò kéré nínú acting kò kéré nínú acting ṣọ́tà ẹni kápẹ́ ni mọ́mí ọ̀padára àbí àbójú ṣáájú ẹjọ́ afẹ́kẹ́ máa recognize Ibrahim Chatta nígbà tó tó stage kan nígbà tó ṣe ti last set wọ́n ṣe àbí ṣe tọdún yìí do you know what I was thinking kọ́ lọ́n dáríjì mi saga through life mo wá rántí story kan tẹ́nìkan sọ ó ní nípa àwọn civil servants nígbà yẹn ni bàbá yẹn ó ti pẹ́ gan tẹ́nìyẹn sọ ó ní ó láwọn civil servants kan wà ó ní màá rí wípé wọn ò gba promotion pẹ̀lú ní àwọn àníjì iṣẹ́ ìjọba pé kò ní gba promotion ó ṣe pẹ́lú bí ìgbàmúyọ́ lọ́jọ́ ìní sójà àbúlọ̀ ọjọ́ ìní ọlọ́pàá náà gbogbo èèyàn láti fún ní ráǹkì wọn ò ní fún ní ráǹkì mo ní kí ló wọ́n fà ó lẹ́ àwọn míì lára wọn ó láwọn míì ṣe má darí kan mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní tó má ti wá ṣe má darí kan yẹn ó ní wọn ò ní rántí wọn ó ní torí pé ìtọ́ fi ṣe má darí kan ni pé tó bá fẹ́ fáyà wọn níbi iṣẹ́ wọn ò ní rántí fáìlì wọn ṣùgbọ́n tó bá dẹ̀ fẹ́ ṣe promotion náà kọ́ wọn ò ní rántí fáìlì wọn náà ẹ gbà mí Ibrahim Chatta ò ṣe civil servant if Ibrahim Chatta ò wá promotion kábà sọ wípé bóyá Ibrahim Chatta ó lọ má darí kan bó ṣe ní tálẹ́ǹtì tó kí ló dé táwọn kan fi ọwọ́ bo ògo arákùnrin mọ́lẹ̀ tẹ́ ẹ ti gbàgbé pé ọ̀tọ̀ ní ògo oòrùn ọ̀tọ̀ ní ògo òṣùpá ìfẹ́ tá a ní sí arákùnrin yìí ó kọjá kékeré ó kọjá kèrémí tó dáwọn arí iṣẹ́ tó ń ṣe kí ló wá dé tí wọn ò fi wá rántí arákùnrin yìí mo wá bẹ̀rẹ̀ sí mo wá rántí ọ̀rọ̀ yìí mo ní káàtì ẹ̀wà gbọ́ pé wọ́n láwọn civil servants but Ibrahim Chatta òun kò ṣe civil servants débi pé because ẹni tó bá tẹ̀ ṣiṣẹ́ tíátà ò gbọ́dọ̀ ló má darí kan wọn ò ní pè síṣẹ́ èèyàn gbọ́dọ̀ ló mọ̀dàrí kan fún iṣẹ́ tíátà wọn ò ní pè síṣẹ́ kí ló wá dé ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ò farákùnrin ní recognition àdúrà wa bí ọmọ sì gbà lórí Ibrahim Chatta nítorí pé ìbòjì burúkú tí ọ̀tá fi bojú ẹ̀ mọ́lẹ̀
kí ire ayọ̀ má kàn tó má fún ní recognition nínú iṣẹ́ tó ṣe nínú industry tó run párun sẹ̀ sí Ọlọ́run ti bàjẹ́ thanks to Ọdúnládé òun lọ́lọ́run kọ́kọ́ lò ó ti wà nínú àkọsílẹ̀ bí mo tiẹ̀ wá di lọ́la tó wá bẹ̀rẹ̀ sí ní pè ǹjẹ́ ẹ mọ ẹ̀kọ́ kan tó wà lára ọ̀rọ̀ Ibrahim Chatta ṣẹ́ra recognition tó gbà yẹn ó ṣiṣẹ́ débẹ̀ ni against all odds ẹ̀yin ẹ wo film village tó lọ gbé kalẹ̀ lọ́yọ̀ state yẹn number 1 nínú industry yẹn ni ṣe bẹ́ẹ̀ fún recognition ni òun náà ṣe rí nǹkan tá à ń sọ nìyẹn ó wá jókòó ó wá rò ókè èmi gan fẹ́ fúnra mi ní recognition báwo ni mo ti fẹ́ ṣe èmi gan fẹ́ máa recognize àwọn èèyàn Ibrahim Chatta that film village yẹn tó ṣí yẹn is one of the best by túláàsì by tipátipá ẹ máa fún recognition wàláì tó dáa ti ń sọ fún yín tipẹ́tipẹ́ by túláàsì báyìí ẹ máa bá wa fún recognition tó gbé àwa fẹ́ràn Ibrahim Chatta and he deserve it nǹkan tó bá tọ́ wọ́n ní Yorùbá sọ pé ìka tó bá tọ́ sí imú la máa fi ń ro imú ìka tó bá yẹ kó o fi gbóúnjẹ lọ sẹ́nu náà ló yẹ ká fi gbóúnjẹ lọ sẹ́nu in tó bá tọ́ sí ìyẹn dàpọ̀ jẹ́ kó tọ́ sí ìyàn ẹ jẹ́ ká kúrò nínú tó yẹ pé ìwà ọ̀tẹ̀ ni tàbí ìlara ẹ jẹ́ ká yọ kúrò bẹ́ẹ̀ aláwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé lẹ́yìn Ibrahim Chatta wọ́n dẹ̀ ni wọ́n lọ ń gbà wọ́n dùn káàkiri gbogbo èyí tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní UK ẹ invite Ibrahim Chatta kó wá gba award international award the guy deserve an international award. Ẹ jẹ́ ká pariwo síta Ibrahim Chatta ó deserve international award gbogbo àwọn tó ń travel tán lọ fún award ṣé ó ṣiṣẹ́ tó Ibrahim Chatta ni tí kì í bá ṣe wípé ojúṣàájú wà nínú nǹkan tẹ́ ń ṣe àwọn tó ń invite yín àwọn tó ń organize àwọn organizers yẹn I think they should do the needful you know what to do the guy deserve it kì í ṣe pọ́rù ẹnu kò ní èyí irú Ibrahim Chatta yẹn kò ní ìdí láti fowó rà á ó ṣiṣẹ́ débẹ̀ ni ó ṣiṣẹ́ débẹ̀ ni kò ní ìdí láti fi owó rà ó deserve ẹ̀ ni ṣebí kan lára àwọn bàbá wa nínú iṣẹ́ tíátà wọ́n fún wọn ní honorary award ṣe ní UK bàbá wa ṣé Jídé Kòsọ́kọ́ ni wọ́n fún wọ́n ti di dókítà Jídé Kòsọ́kọ́ bẹ́ẹ̀ bá ti ń fa àwọn èèyàn tó bá deserve ẹ jẹ́ ká fún wọn ní nǹkan tó bá deserve tó bá tọ́ sí wọn ẹ jẹ́ ká fún wọn. So here in Iyalaje country we are saying a big congratulations to Ibrahim Chatta ẹni tíá ṣé bàbá Adébáyọ̀ náà fún ṣé bàbá Fẹ́mi Adébáyọ̀ náà fún ẹ jẹ́ kí n mọ̀ o ẹjọ́ ta ni wọ́n fún ní award yẹn náà ṣọ́gà Bello náà fún àbí Jídé Kòsọ́kọ́ ẹjọ́ jẹ́ kí n mọ̀ kí n má gbé fúnra wọn. ṣé bàbá Jídé Kòsọ́kọ́ ni wọ́n fún àbí torí ẹnìkan sọ pé Adébáyọ̀ ẹ má yẹ kí n gbé ọ síra ok àwọn méjèèjì both and àwọn méjèèjì wọ́n deserve na àwọn leaders ni àwọn méjèèjì deserve ok both of them Ọ̀gá Bello and Ọ̀gá Bello both of them God bless you mommy àwọn méjèèjì wọ́n deserve ní Iyalaje country ẹ jẹ́ kí àwọn tí wọ́n organize kìíní kí wọ́n recognize Ibrahim Chatta ìyẹn ni ẹ fi máa ní ìgbàgbọ́ nínú yín pé ẹ kì í ṣe pé ẹ ń fowó rà kì í ṣe pé ẹ ṣe hanky panky kì í ṣe pé ẹ ṣe arúmọ jẹ pẹ́ni tó deserve lẹ́ ń gbé fún kì í ṣe pé ẹ ń wojú torí àwọn kan wà wọ́n máa ń wojú ṣe nǹkan ní Ibrahim Chatta kò yẹ kó máa lọ́bì kó máa lọ́kòkó kẹ́ tó fún ní tó tọ́ sí
Congratulations, Ibrahim Chatta, and thank you so much, friend mi. Odunlade, God bless you. Mo appreciate ẹ gan ni. Ó ṣe dáadáa láàrin yẹn. Wọ́n dẹ̀ fún Ibrahim Chatta, wọ́n fún ní surprise ni. Ó lóun kàn pé òun sọ fún pé òun fẹ́ ṣe award òun kìíní kan pé tí ó máa wá. Ó lóun lọ sí kóńtà pé bóyá kó yà kó tiẹ̀ bá wọn attend díẹ̀ kó tó máa lọ wọn ọmọ yìí tó ń kọ is going to be the legend of the day. Ṣó tán? Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Inú mi dẹ̀ wá dùn pé àwọn onítìátà náà àwọn náà mọ̀ ṣe pé wọ́n ti Ibrahim náà ó ti kúrò ní kékeré náà ayé. Gbogbo wọn ló gbárùkù títí ni wọ́n dùn torí pé tí wọ́n bá ní ṣojú ṣáájú lóòótọ́ àwọn gan mọ̀ wípé ó ti wà long overdue for this. In tó yẹ kó ti gbà kó yẹ kó ti jù yẹn lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ ká máa mọ́ ọ̀lẹ̀ jẹ. So ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó organize ẹ̀. Thank you so much fún ẹ̀yin tẹ́ organize ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Iṣẹ́ lẹ ṣe kò sí nǹkan tẹ́ bá ṣe àwa àgbọ́dọ̀ fojú pa yín rẹ́ pé ẹ ṣe dáadáa. Ẹ ṣé. Ẹ̀yin tẹ́ organize the OAFP Award 2024. Thank you so much and God bless you. Ẹ jọ̀ọ́, they have changed in attitude. Wọ́n ṣe dáadáa náà láfẹ́. Wọ́n ní Ọlámídé kí gbogbo wọn ṣe dáadáa. Ṣé irú ó ti pẹ́ ta ti sọ pé ta ti sọ̀rọ̀ ní kọ́tù ta ti sọ̀rọ̀ nípa Ibrahim Chatta. Ẹ máa rí pé àwọn fíìmù míì ti bá kọ́ọ̀tì àwọn èèyàn fíìmù míì ti bá kọ́ọ̀tì iṣẹ́ ẹ̀dá ìkànnì kọ́ọ̀tì 5 minutes ó máa wọ views ẹ̀ ó máa wọ 1 something million 2 something million because àwọn èèyàn máa ibi tí máa gé bẹ̀ ẹ máa rí pé àwọn èèyàn máa rí ẹ̀kọ́ kọ́ bẹ̀ pé Ibrahim Chatta orí bọ̀bọ̀ ìpè mẹ́ èèyàn ni o ọ̀nà àtúbọ̀ máa kún ẹ lọ́wọ́ lórúkọ Jésù ò ní dòkú ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ gbogbo wọn ṣe ń dùn wá nínú gbogbo àwọn olórin àwọn eléré orí ìtàgé tí wọ́n ṣe ń dùn wá nínú tínú wá dùn bá ṣe ń rí wọn a ò ní rí wọn lárí ìbànújẹ́ lórúkọ Jésù àtọkùnrin àtobìnrin wọn àtọmọdé àti àgbàlagbà wọn Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ kárí wọn wò pẹ́ kí wọ́n dẹ̀ máa fàìsàn lògbà kọ́lọ́run jẹ́ kan rájẹ jẹun à ń gbádùn gbogbo yín àwọn tí ò tí tó ń ṣiṣẹ́ náà tí ó tí ń rò wípé àwọn ò tí ì rí ó ṣeé ṣe kó má jẹ́ nínú film industry ní ìmọ̀ tí wọ́n náà ṣe tí wọ́n náà rò pé ó yẹ káyé ti fún ẹ ní recognition ó yẹ kó o ti ga jù báyìí níbi tó wà ó yẹ kó o ti rí ṣe níbi tó wà ó yẹ kí ló wá ń ṣẹlẹ̀ ìwọ náà wá fi ti Ibrahim Chatta kò fi kẹ́kọ̀ọ́ pẹ̀lú sùúrù ṣe rí pé gbogbo ló ní kò dẹ̀ tí ì bẹ̀rẹ̀ o kò tí ì bẹ̀rẹ̀ kò tí ì rí oore kankan o ohun gbogbo ló ní ìgbà àti àkókò Ọlọ́run sì bẹ̀rẹ̀ dáadáa rẹ̀ nínú ayé rẹ̀ kò ní dáwọ́ ẹ̀ dúró láṣẹ Ọlọ́run lẹ́nu àti nínú ayé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí àti lórí gbogbo ẹ̀yin tó máa padà wò wá àtàyìn tẹ́ ẹ̀ wò wá Ọlọ́run á ṣe dáadáa nínú ayé wa ohun tó tọ́ sí wa Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Mọ́mí Ọlámídé Oyinlóye happy new month oṣù ayọ̀ ni àwọn ìyá wa tá a ti ẹ̀ rí Mọ́mí Ṣébánjọ mo rẹ́yìn náà God bless you Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fúnra wa Abíọ́lá Ọ̀pájọbí God bless you ma ẹ̀yin ará ti Dubai kọ́ Olúfẹ́mi Sunday Ṣẹ́gun God bless you sir Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa bàbá gbà kẹfà ẹ ṣé gan so ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká mọ̀ gbọ́kú ẹnì kankan nínú wọn lágbára Ọlọ́run tọ́ra wọn kan sọ pé yẹn kíní kankan kan máa ṣe kò sí tí ó ṣe ẹnì kankan ẹ múnú wá ń dùn ẹ ń pa wá lẹ́rìn ayọ̀ Ọlọ́run á dùn yín nínú á pa yín lẹ́rìn ayọ̀ kò sẹ́ni tí ò ní ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ tá a bá wá rí nínú yín ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin bẹ́ẹ̀ ṣe ń pa wá lẹ́rìn tó jẹ́ pé bóyá ẹ̀ ń fi ìbànújẹ́ yín tó jẹ́ bí nǹkan tó ń dùn yín lọ́kàn ẹ̀ ń fi sẹ́gbẹ́ kan ẹ̀ ṣàwá tó ń pa ọmọ aráyé lẹ́rìn Ọlọ́run á wọ ọlá wípé ẹ̀ ń pa àwọn ènìyàn lẹ́rìn ẹ̀ múnú àwọn èèyàn dùn ẹ̀ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ibi tó bàtà ti ń tà yín lẹ́sẹ̀ yẹn Ọlọ́run bá yín bòróró túra sí i lágbára Ọlọ́run àdúrà yín á gbà ẹ̀ ní mo sàárè ọmọ ẹ wò yàrá fàlíwèrè pé tí bá ń wọ àwọn church space wọ́n máa ń ṣe lórí Facebook yẹn inú mi máa ń dùn àtàwọn àtọmọ wọn àwọn ìyá dáadáa àwọn ìyá lálùbáríkà àwọn bàbá dáadáa ẹ wo kò síbi tẹ́ ẹ pé bàbá Jídé kò sọ̀kọ́ sí yóò bá yín àti fíìmù ọ̀gá Bello yóò dé bẹ́ẹ̀ níbi ẹ̀rí pé tó yàn àìmáàkù ó fẹ́ ṣe ṣó ó pe bàbá wa King Sunny Adé wọ́n respect ẹ̀ wọ́n lọ síbẹ̀ Ọlọ́run á jẹ́ ká rí yín pẹ́ dáadáa gbogbo yín àtẹ̀yìn olórin àtẹ̀yìn olórí orí ìtàgé ẹni tẹ́ bá pẹ́ bá ní ìkùnsínú láàrin ara yín tẹ́ ẹ̀ ń jà ẹ má bínú Pastor Fákẹ́yẹ God bless you sir for watching us ẹ má bínú tẹ́ pẹ́ bá jẹ́. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.